Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Àbámẹ́ta, Sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kẹrin ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Wike ti padà sọ̀rọ̀ lórí wàhálà tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers o. Ó nàka àbùkù sí bí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní ìpínlẹ̀ ọ̀hún ṣe ń bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ìlú òfararọ torí ẹ̀bùn owó 300 mílíọ̀nù náírà tó ń jà rìnrìn nílẹ̀. Ó ní Àtíkù kò ṣeé fọkàn tán àti pé kì í mú ìlérí rẹ̀ ṣẹ. Àtíkù náà dá lóhùn, ó ní Wike kì í ṣe ẹni tó yẹ kó máa sọ̀rọ̀ pé ènìyàn ò lóòótọ́ torí ó dalẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP àti Nàìjíríà lápapọ̀. Ènìyàn 17 ló gbẹ̀mí mì nígbà tí omilẹ̀ngbẹ àwọn ènìyàn míì farapa yánnayànna níbi ìkọlù táwọn Fúlàní darandaran tún ṣe sí wọn ní ìpínlẹ̀ Benue. Gómìnà ìpínlẹ̀ ọ̀hún ní ìjọba pẹ̀lú àjọṣepọ̀ ikọ̀ elétò ààbò ti ń gbé ìgbésẹ̀ láti fi òpin sí ìpànìyàn nípakúpa tó ń fojoojúmọ́ wáyé. Àjọ tó ń rí sí lílọ bíbọ̀ ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí, Federal Airport Authority of Nigeria (FAAN) ti kéde títìpa pápákọ̀ òfurufú Àkànmú Ibrahim International Airport ní ìpínlẹ̀ Enugu fún àtúnṣe ní kíákíá. Níbi àjọ̀dún ọdún kọkànlélọ́gọ́rùn-ún Ansarudeen Society ní ìlú Abẹ́òkúta, Ààrẹ Tinubu ṣèlérí àtúnṣe ọrọ̀ ajé àti àdínkù ìṣẹ́ àti òṣì lórílẹ̀‐èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀délé Fáyòsé ti ṣe ìkìlọ̀ pé ó ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú PDP túká pátápátá láìsí àtúnṣe kankan. Ó ní digbí báyìí lòun wà lẹ́yìn Ààrẹ Tinubu. Bá Mòfin Adétúnjì Akínyẹmí Ògúnagége ti kéde àfojúsùn àti èròǹgbà rẹ̀ láti jẹ alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Orílẹ̀ Agége. Bákan náà ló pín ẹ̀bùn ohun tẹnu ń jẹ bíi 500 fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Ó ṣèlérí ìdàgbàsókè tó lóòrìn fún Orílẹ̀ Agége àti agbègbè ẹ̀. Valentine Ozigbo tó jẹ́ ọmọ oyè tó ń léwájú fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Anambra ti wọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ sí ilé-ẹjọ́ látàrí ètò ìdìbò abẹ́lé tí wọ́n ṣe. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti parí ìmúpadàbọ̀sípò tí wọ́n ń ṣe fún àwọn ọmọ ikọ̀ Boko Haram 410 tó jọ̀wọ́ ara wọn ní ìpínlẹ̀ Gombe. Ìròyìn eré ìdárayá. Lílọ tí Samuel Chukwueze lọ sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham ti dá awuyewuye sílẹ̀ lágbọn eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá o, pẹ̀lú bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù AC Milan ṣe ń kọ̀wé ẹ̀sùn takò ó. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Ẹniọlá Sálíù lorúkọ mi.